kì í ṣe òní ní pìtìpìtì ayé tó bá ẹgbẹ́ òṣèlú PDP Bẹrẹ. Fayose ló sọ bẹ́ẹ̀. Gómìnà ìpínlẹ̀ Èkìtì nígbà kan rí Ayọ̀délé Fayose ti sọ pé onírúurú ìdààmú àti ìpèníjà tí ẹgbẹ́ òṣèlú People's Democratic Party ń dojúkọ báyìí kì í ṣe ohun tó bẹ̀rẹ̀ lánàá, ohun tó ti pẹ́ ni. Nígbà tó ń sọ̀rọ̀ lórí ètò kan láìpẹ́ yìí, Fayose ní òun kì í ṣe ọmọ ẹgbẹ́ òṣèlú APC o, àlá tí kò lè sẹ́ni pé òun darapọ̀ mọ́, àmọ́ ó ní òun ṣàtìlẹ́yìn fún ààrẹ Tinubu nígbà ìdìbò nítorí ó jẹ́ adarí rere àti wípé ó wá látilẹ̀ Odùduwà. Ó fi kún ọ̀rọ̀ rẹ̀ pé àìrójú àìráyè tó ń bá ẹgbẹ́ náà fínra kò sẹ́yìn ìwọ ojú mi èmi ojú ọ tó wà nínú ẹgbẹ́ náà, àti wípé ẹgbẹ́ náà fararọ fáwọn kan lásìkò táwa yìí. Ẹ ó rántí pé láìpẹ́ yìí ni ọ̀pọ̀lọpọ̀ àwọn gbajúmọ̀ òṣèlú nínú ẹgbẹ́ náà ti takọ́sọ lọ sínú ẹgbẹ́ òṣèlú mìíràn báyìí, eléyìí tí gómìnà ìpínlẹ̀ Bayelsa Doyediri náà kò gbẹ́yìn.